Lálákọ̀ọ́kọ́ tá bá bímọ, a máa ṣe orò ìdílé fún gbogbo wa la mọ̀. Kí ló dé tán fi orò sẹ́yìn rẹ̀? Ṣèbí nítorí pé tán fẹ́ fi tún ọmọ náà ṣe sínú ilé ni. Ẹ káàbọ̀ padà sí Ilé Olúwo TV. Èmi náà ti yín tòótọ́ Olúwo Jọ̀gbọ́dọ̀ Ọ̀rúnmìlà. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo oríṣiríṣi orò tí a ní nílẹ̀ Yorùbá. Tẹ́ bá wo fọ́nrán tó kọjá, a sọ̀rọ̀ nípa orò. Mo wá fẹ́ pín lẹ́yọ fún wa. Orò ó pọ̀. Orò tó jẹ́ òrìṣà wà, tó jẹ́ òrìṣà orò. Ìyún ni gbogbo wa mọ̀ tán ni wọ́n máa ń fi orò nílùú. Tí mo dẹ̀ ń ṣàlàyé wípé tí ajogun bí àbí àwọn nǹkan bá ń ṣẹlẹ̀ ni wọ́n máa ń gbé orò jáde láti lè fi tún ìlú ṣe, láti lè fi ṣe àwọn ètùtù, láti lè fi ṣe àwọn nǹkan tí ìlú máa fi rójú. Tí òrìṣà orò tó wà fún àwọn èèyàn dẹ̀ máa ń bọ òrìṣà orò náà. A ní àwọn ẹbí tó jẹ́ pé orò ń bẹ lẹ́yìn orúkọ wọn. Orò bí yìí, orò Múyìwá tó jẹ́ pé orò ní òrìṣà ilé wọn. So ìyẹn ni alákọ̀ọ́kọ́ orò. Lẹ́yìn náà nílẹ̀ Yorùbá, gbogbo àkójọpọ̀ nǹkan tá bá ti fẹ́ ṣe láti lè fi tún nǹkan ṣe là máa ń pè ní orò. Orò mìíràn. Lálákọ̀ọ́kọ́ tá bá bímọ, a máa ṣe orò ìdílé fún gbogbo wa la mọ̀. Kí ló dé tán fi orò sẹ́yìn rẹ̀? Ṣèbí nítorí pé tán fẹ́ fi tún ọmọ náà ṣe sínú ilé ni. Tán fẹ́ fi pé kó máa bọ̀ lọ́dọ̀ àwọn pé àsìkò tó dé yìí o, ọmọ wa ni ọ́. Bí ilé wa ṣe rí ní nǹkan tá a máa ń ṣe ni nǹkan tá ì ṣe ni. So ìyẹn máa ń jẹ́ kí a mọ bí a ṣe jẹ́ nílé. Ìyẹn ni orò ìdílé. Lẹ́yìn náà a máa ń ṣe orò àkọsẹ̀jáyé fún ọmọ láti lè fi mọ gbogbo ìlànà ọmọ nínú ayé, ọ̀nà tó máa tọ̀, nǹkan tó lè ṣe àti nǹkan tí kò lè ṣe, gbogbo èèwọ̀ rẹ̀ àti bó lè rìn sí. Orò àkọsẹ̀jáyé nìyẹn. A máa ń ṣe orò ọba. A kàn dédé fìyàn jọba. Tí wọ́n bá dáfá, tí ifá wa mú pé ẹni báyìí ni ó jọba o. Àwọn tó jẹ́ afọbajẹ àti àwọn awo, wọ́n wá ṣe orò ọba ní ìlànà ìlú náà. Wọ́n á mú lọ ìpẹ̀bí, wọ́n á ṣe orò fún. Orò tí máa ń sọ ní ìdọba, tí ó fi ní àṣẹ, tó jẹ́ pé gbogbo ohun tó bá ń bá wọn alálẹ̀ àti àwọn òrìṣà àti gbogbo agbára tí bá ń bẹ nínú ìlú, òun ni ó bá lórí wọn. Ẹni tó bá fẹ́ sọkọ oṣó, tó fẹ́ sọkọ àjẹ́, tó fẹ́ sọkọ ọmọ kékeré, tó fẹ́ sọkọ àgbàlagbà, tó fẹ́ jẹ́ olórí ìlú, ó gbọ́dọ̀ ní orò tí ó ṣe. Ó sì gbọ́dọ̀ ní ìmùlẹ̀ tí ó ṣe fún ìlú tó jẹ́ pé ohun tó dá nílùú ni ó máa ṣe, kò ní máa ṣe tí ò dá. Gbogbo àwọn ọba tó bá ṣe orò wọn pé tán ṣe bí ó ṣe yẹ kán ṣe, ìfẹ́ ìlú àti gbogbo nǹkan tó dá nílùú ni wọ́n máa ṣe, wọn ò ní ṣe tí ò dá. Ìyẹn ni orò ọba. A ní orò ìgbéyàwó. A kì í dédé fẹ́yàwó nílẹ̀ Yorùbá. Gbogbo nǹkan wa orò ni. Orò ìdána, oníbà tí í ṣe ìdána. Orò ìgbéyàwó, oníbà tí í ṣe. Kódà tó bá mú ìyàwó wọlé ńjọ́un, alẹ́ tán bá mú dé lẹ́yìn ìgbà tí àwọn olóbìnrin ilé bá ṣe orò fún tán, ó tún ní ifá tán máa ń dá tí wọ́n fẹsẹ̀ rẹ̀ tẹ́pọ́n, tí wọ́n á sì tún ṣe àwọn ètùtù kí ìgbà rẹ̀ lè san inú ilé, kí ó lè bímọ, kí ó lè níre gbogbo, kẹ́mì rẹ̀ ó lè gùn, kí gbogbo nǹkan ó lè máa lọ dáadáa. Wọ́n tún ṣe orò náà. Bí àwọn orò wọ́n ṣe wà nílẹ̀ Yorùbá lóríṣiríṣi. Bá bá fẹ́ joyè, bí èèyàn bá jẹ ọ̀tún ìlú, ó jẹ balógun ìlú, ó jẹ ààrẹ ọ̀nà kakanfò, ó jẹ mágàjí, gbogbo orò tí oyè tí èèyàn bá jẹ nílùú, a gbọ́dọ̀ ṣe orò rẹ̀. Tó bá ti ṣe orò fún, gbogbo ẹ̀tọ́ ìlú ni ó máa múlò. Ìgbà rẹ̀, àsìkò rẹ̀ ó dáa fún ibi tí wọ́n bá fi jẹ olóyè lé lórí. Gbogbo ó ti mọ̀ pé òun ti bá àwọn alálẹ̀ múlẹ̀. A kì í sí ìbá alálẹ̀ múlẹ̀ ká dà wọ́n. Àwọn alálẹ̀ sì ni àwọn náà nílẹ̀. Gbogbo ohun tí ilẹ̀ ó fi dáa ni wọ́n máa wá. So tán bá ti wá ṣe orò bóyá ó jẹ oyè kan nílùú, tó sì ṣe gbogbo orò rẹ̀ pé ó ti mọ̀ pé gbogbo ohun tó bá dáa fún ìlú ló máa ṣe. So orò jẹ́ ibi tí àwọn bàbá wa tí wọ́n ti máa ń jẹ́ kí nǹkan ó dáa. Gbogbo nǹkan bá ti jọ mọ́ orò, tó bá ti gbọ́ ọ̀rọ̀ orò báyìí, nítorí dáa láyé ni. Kódà ní gbòòrò, ìní a lè pè ní bóyá ibi tí wọ́n fi ṣe igbó reserve níjọ́un. Àwọn bàbá wa wọ́n wo ilẹ̀ tó bá jẹ́ pé ó ní àwọn ewéko tó dára, àwọn ewé tó jẹ́ egbòogi, àwọn ibi táwọn ẹranko gidi wà tí wọ́n á gbọ́dọ̀ kú.
àwọn oríṣiríṣi nǹkan báyẹn wọ́n wá tì pa àwọn ní ìgboro ní o ẹnìkan kò gbọdọ̀ wọ ọbẹ̀ nítorí pé kí àwọn ọdẹ tí wọ́n máa ń sọ náà sí gbó àbí àwọn tí wọ́n fẹ́ gégi tí wọ́n fẹ́ fi kọ́lé nǹkan kan kó máa fi lè tábà ní ká gé gbógi ká gba gbogbo jẹ́ ká gba kò sí nǹkan tí àwọn wa máa dé bá lẹ́yìn ọ̀la àgbọ̀dọ̀ ti torí òní ká fi ba ọ̀la jẹ́ wọ́n á ṣe pé ó dà o ìgboro lélẹ̀ o a kì í wọbẹ̀ wọ́n á fi ẹ̀rù síbẹ̀ ṣe mọ̀ pé ẹ̀rù kì í jẹ́ kọ́mọdé roko dé àgbọn so tó máa ti fi ẹ̀rù síbẹ̀ ìgboro ni o àìdébẹ̀ yóò ewé ibẹ̀ yóò mọ̀ dàgbà egbòogi yóò mọ̀ dàgbà tó bá ti jẹ́ pé wọ́n ní nǹkan kan tó fẹ́ ṣe nílùú tó jẹ́ pé tó wọ́n á lọ bẹ̀ ẹja pé birikoto ká pé birikoto irú bí àwọn tó bá ń dáyàn láàmú nínú tó jájòjì ṣe ń da wà láàmú lẹ̀ Yorùbá nísìn tó bá jẹ́ pé gbòòrò wà ní gbogbo àwọn bíi tijọ́ àwọn àgbààgbà ó ti péríjọ síbẹ̀ wọ́n á ti sọ báyìí láti ṣe báyìí láti ṣe báyìí tí ẹnìkan kò ní í mọ̀ tí ò ní láriwo nú kódà tá a fi ń bo wọn lọ́kọ̀ọ̀kan kò sẹ́ni tí ó mọ̀ so gbogbo ọ̀nà àwọn àǹfààní tí àwọn orò lóríṣiríṣi nílẹ̀ Yorùbá péréte rẹ̀ ni mo ti sọ fún yín màá sì tún máa tẹ̀síwájú lọ fún yín nínú àwọn ètò ń bọ̀ ẹ subscribe sí Ilé Olúwo TV láti lè máa gbádùn àwọn ètò tá a bá ti ń gbé jáde ẹ ṣeun púpọ̀.